ọba ṣùgbọ́n ó ṣe ni ní kàyéfì wípé tí a bá jọba ìtàn a máa wá bẹ̀rẹ̀ sí lọ ṣe ẹ̀sìn míì a máa fi àwọn ètò àti ìlànà ìṣẹ̀dálẹ̀ a máa yà kúrò lórí ẹ̀. Mo fẹ́ fi ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n fi nǹkan kan hàn yín ní mi bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ o ní ọ̀sẹ̀ tó bí ọ̀sẹ̀ méjì sísìn mo fẹ́ fi àwòrán yẹn wọ̀nyí ẹ fún mi ní ó wà ń bì àwọn agbébọn mo kàn mọ̀ọ́mọ̀ má sọ síta ni àwọn agbébọn mo kàn ń bọ̀ látòde ńjọ́ kan wọ́n yìnbọn lu ọkọ̀ mi okay is there eléyìí àti all right ẹ jẹ́ n sáré fi hàn wá kárí mo ń bọ̀ o. Okay. Oh yeah. Aha. Níbi ó ti tó ọ̀sẹ̀ ọjọ́ kẹjọ oṣù yìí oṣù tá a wà nínú ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ẹ wò ó. Tí ẹ bá lè rí dáadáa tí ẹ bá wo ibí ọta àbọn lẹ̀ ń wò ń bẹ̀ yẹn ẹ jẹ́ ń wo èyí tó clear dáadáa tí okay ẹ jẹ́ ká wo eléyìí mi rò pé ń bọ̀ ó ní bí ní mò ń bọ̀ láti òde kan mo dẹ̀ jókòó síwájú driver and drive èmi jókòó tì níwájú mi ò mo mọ̀ọ́mọ̀ má jókòó sẹ́yìn náà ni mo dẹ̀ ń tẹ fóònù mi mo kàn gbọ́ ní kinní yẹn wọlé láti wájú gíláàsì mọ́tò tó bá jẹ́ pé mo dúró lásán ni nǹkan tá à ń sọ yìí kọ́ la àbá máa sọ bóyá tí n bá sẹ́ǹdì àwòrán yẹn sí Dr. Zabi wọ́n lè bá wa wọ́n lè ní ọ̀nà tán lè fi bá wa gbé síta dáadáa kí àwọn èèyàn lè rí. Okay sir ẹ send ẹ sí mi sir. Mo ti send ẹ sí yín báyẹn. Okay sir. So tẹ́ bá lè bá wa fi wọn àwọn èèyàn kan lè rí. Ẹ máa sọ̀rọ̀ lọ ẹ kíní ẹ máa ṣe ń sìn tó bá jẹ́ pé òfútù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kọ́hún ni ohun tá à ń sọ ìkọlà àbá máa sọ o torí ọta ìbọn tó ń bọ̀ yẹn déédéé ògóró àyà àti ọkàn olódì mi ló ń bọ̀. Tẹ́ bá ṣe analysis àwòrán tí mo ṣe sí yín yẹn ó dùn mí ibi tí ọta yẹn gbà wọlé gan wà ń bẹ̀ ṣùgbọ́n díẹ̀ ọmọkùnrin ò tó a dúpẹ́ fún àwọn onílẹ̀ ẹ̀yìn kété lọ̀fọ̀ ń ṣẹ̀ kíní yẹn fẹ́ lọ ni tí ọba ilẹ̀ Yorùbá bá dáńtọ́ tó dúró tán kọ́ Ọlọ́run má mú wa kí Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kó má mú wa èmi ò rò pé ó yẹ kírú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n a ti sùn a ti gbàgbéra àwọn òrìṣà tá a fi jọba yìí
ǹjẹ́ à ń padà sọ́dọ̀ wọn fún wọn ní nǹkan tó yẹ ká fún wọn ṣẹ́? Láìpẹ́ yìí ni mo rí àwọn àwòrán kan tí àwọn ọba kan lọ sínú ilé ìjọsìn àwọn onígbàgbọ́. Ọba aládé Èkìtì lọ́dà ìpọ́ba yẹn náà ti wá. Ọba yẹn ó ṣí adé lórí, ó dẹ̀ gbé adé yẹn sílẹ̀ ńlẹ̀ nílé ìjọsìn yẹn. Ó ṣí adé, ó ṣí odindi ìlú, ó ṣí kúrò lórí, ó dẹ̀ gbé sílẹ̀ ńlẹ̀. Kí ni reaction anybody? Ǹjẹ́ a sọ̀rọ̀ ń pa ẹ̀ ń gbà yẹn? Ṣé àwọn tó lọ yin àwọn ọba yìí níbọn tó lọ pa wọ́n, ṣé àwọn náà ò rí gbogbo àwòrán yẹn ni? Àwọn náà máa wo gbogbo àwọn nǹkan yẹn. Àwọn náà máa wò pé ẹ máa wo ọba tó ṣí adé lórí. So ó mì pé tá bá fẹ́ múrú àwọn eléyìí balẹ̀ gan kò yẹ kó lè. Nígbà tí ọba ta lọ ń tò sílé ìjọsìn onígbàgbọ́, ta lọ ń pàtẹ́wọ́, ta lọ ń pe Jésù. Ọba ta lọ mọ́ṣáláṣí. Kò sí nǹkan tó burú nú ẹ̀. Mo máa ń lọ sí yídì ní ọjọ́ Iléyá láti bá àwọn ènìyàn mi ṣe àjọṣepọ̀. Ṣùgbọ́n pé kí wọ́n sọ pé mo kọ ìṣẹ̀dálẹ̀ sílẹ̀, wọ́n má rí o. So a ti gbàgbéra látilẹ̀. Ọba ṣẹ̀ṣẹ̀ ń kérora ní ìsìn. A ti gbàgbéra látilẹ̀, a ṣẹ̀ṣẹ̀ wá ń kérora. Ṣé bí inú ìlú yìí la wà tí ọba kan sọ pé òun ni aláṣẹ lórí òrìṣà? Ṣé bí inú ìlú yìí la wà tí ọba kan sọ pé wọn ò gbọdọ̀ ṣorò nínú ìlú òun mọ́? Kí ni àwọn ìgbésẹ̀ tí Yorùbá gbé ní orí àwọn nǹkan yẹn nígbà yẹn? Ó ṣáà ní bí àwọn bàbá wa ṣe ń ṣe láti ìgbà ìwáṣẹ̀. Èmi rò pé irú àwọn interview báyìí ó yẹ kó pé lógúnlógún, ó yẹ kó pé lọ́gbọ̀nlọ́gbọ̀n nígbà tí ọba yẹn sọ pé wọn ò gbọdọ̀ ṣorò nínú ìlú mọ́. Ohun tó yẹ kó generate serious public attention ni, concern. Nígbà yẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ náà. Kò sẹ́ni tó sọ̀rọ̀. Ó yẹ kí ìgbìmọ̀ Yorùbá kí wọ́n dìde, kí wọ́n ṣe òfin, kí wọ́n jẹ́ kó mọ̀ pé wọ́n bá ti fi ẹ́ jọba, ìṣẹ̀dálẹ̀ ló máa ṣe. Tó bá ti mọ̀, ẹni tó bá fẹ́ dé, tó bá mọ̀ pé òun fẹ́ dé adé Kristẹni kó máa lọ Jerusalem, kó lọ dádé Ẹ̀gún. Adé Yorùbá ni adé tá a gbé sórí. Èṣù, Ṣàngó, Ọya, Ọbàtálá, Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òrìṣà àwọn bàbá wa nìyẹn. A ti gbàgbé òrìṣà àwọn bàbá wa. A ti gbàgbé ìṣẹ̀dálẹ̀ wa. A ti gbàgbé ibi tá a ti wá. We are now on an unknown identity, wrong identity. Wrong identity. Kí lọba lọ ń ṣe ní redemption camp? Ọba ilẹ̀ Yorùbá, aláṣẹ ìkejì òrìṣà. Kí náà lọ ń ṣe ní ìpéjọpọ̀ àwọn onígbàgbọ́ tó lọ ń ṣe ìṣọ́ òru? A rí ní gbogbo ìgbà yẹn. A ṣe interview ńgbà yẹn. Àpérà wa ńgbà yẹn. Pé eléyìí is a serious concern. Ìgbà tí wọ́n wá, tí àwọn ajínigbé tán wá mú ẹ̀mí, tán ṣe ẹ̀mí àwọn ọba légbodò, la wá wà concerned. Ìgbà tó yẹ ká ti wà concerned, wà concerned. Ó ní mo fi ń sọ fún wa pé láti tú ẹrù wa palẹ̀ ká bẹ̀rẹ̀. Mo lọ sí ẹnìkan fẹ́ joyè ńjọ́ kan, a wá lọ ọ̀dọ̀ ààfin kábíyèsí kan, ló bá yọ anointing oil.
ló bá ń kán anointing oil sáwọn tó fẹ́ joyè lórí mo yá kọ́pá àtùrùkẹ̀rẹ̀ mi mo yá jáde ń bẹ̀. Because iṣẹ́ nǹkan tá gbà kọ́ nìyẹn. Bọ̀ wọ́n fẹ́ gbọ́rú nǹkan báyìí. Irú nǹkan tí mo ń sọ yìí sì tó bá máa dàárọ̀ láǹsìn wọ́n á dìde ogun wọ́n á dìde ọ̀tẹ̀. Tó bá máa fi dọ̀ láǹsìn ẹ máa rí pọ́n máa dìde ogun wọ́n máa dìde ọ̀tẹ̀. Èmi ò kíà. Máa bẹ àwọn alálẹ̀ sí wọn ni. Máa rúbọ pa wọ́n ni. Ọba ńlá ti máa rúbọ déédéé. Ọba ńlá ti máa ṣètùtù déédéé. Ṣebí àwọn bàbá wa ló sọ pé bẹ́ẹ̀ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló jẹ́ kí babaláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run. Oṣù ó yẹ ká dífá pé báwo lóṣù yá ṣe rí o. Ọ̀sẹ̀ ó yẹ ká dífá pé báwo lọ̀sẹ̀ yá ṣe rí o. Ojúmọ́ ó yẹ ká dífá pé báwo lè ní á ṣe rí o. Àti gbàgbé gbogbo ẹ̀. Ẹ̀sìn ẹlẹ́sìn làwa ń ṣe. Ṣàngó àwọn Jerusalem òun ni Jésù. Àwọn Júù Ṣàngó tí wọ́n nìyẹn. Ọbàtálá àwọn Middle East òun ni Islam. Òun ni Islam. Ìjọ wo lẹ gbọ́ wípé okay, ṣé àwa nìkan lòyìnbó colonize ni? Àwa nìkan kọ́ lòyìnbó colonize. Indian òyìnbó ló colonize wọn. Wọ́n gba technology lọ́wọ́ òyìnbó. Wọ́n gba ẹ̀sìn òyìnbó. Chinese ò ṣáà kí ń lọ church. Inú church wo lẹ máa dé tẹ̀ ní rí product China? Microphone tẹ máa fi sọ̀rọ̀ China ló ṣe. Kí ló wá dé títí wá lè báyìí? Ní Nàìjíríà wọ́n close Nàìjíríà ni mo ti rí pé wọ́n close the tire company. Wọ́n dẹ̀ ń sọ di church. Nàìjíríà ni mo ti rí pé pastor máa sọ pé kẹ́ máa gbàdúrà láàárọ̀ Monday tó yẹ kéèyàn wà ń biṣẹ́. Àti kẹ́ wá máa béèrè miracle. Àwọn ọmọ tó yẹ kán wá iṣẹ́ lọ, kán wà ní job hunting. A ti gba ẹ̀sìn àjòjì láàyè. Àwọn nǹkan àjòjì la dẹ̀ máa rí until tá a bá padà sórí ìrun wa. Tá a bá padà, ká kọ́kọ́ lọ túbá lọ́dọ̀ àwọn alálẹ̀ pé ẹ dáríjì wá, ẹ má bínú o, ẹ foríjì wá o. Ìlú òyìnbó, I live in England for decades. Wọ́n máa ń ṣe òrìṣà ní United Kingdom. Ìgbà tó fẹ́ fi King Charles eléyìí tó jọba yìí, tó fẹ́ fi jẹ ọba. Kí ló dé tí wọ́n mú ewúrẹ́ dá? Kí ló mú ewúrẹ́ dání wọbẹ̀ fún? Kí ló dé tí wọ́n gbé òkú Queen of England tí wọ́n ń gbé lọ gbogbo ìletò? Kí ni wọ́n lọ ń gbé ṣe ní gbogbo ìletò yẹn? Wọ́n lọ ń ṣe ètùtù ní. Ètùtù ni wọ́n lọ ń ṣe. Tẹ́ ẹ bá wo ìgbà tí wọ́n fẹ́ fi ọba ọkùnrin tó jẹ ní United Kingdom yìí jẹ ní àìpẹ́ yìí. Pásítọ̀ tó fẹ́ gbé adé lé lórí, pásítọ̀ kúnlẹ̀ síwájú ẹ̀ ni. Ṣùgbọ́n wa níbí tá a gba ẹ̀sìn àwọn yẹn bí àlejò, wa máa kúnlẹ̀ níwájú pásítọ̀ níbí. Kí lẹ wí? Fact findings. Ṣé ẹ lọ sórí YouTube, gbogbo nǹkan tí mò ń sọ yìí wà ń bẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tó pera ẹ̀ níránṣẹ́ Ọlọ́run o, tó fẹ́ gbé adélé ọba yẹn lórí, ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ ní United Kingdom yìí, ó kúnlẹ̀ síwájú ẹ̀ ní.
ṣùgbọ́n ní ọ̀dọ̀ tí wá ń bí pásítọ̀ ló máa lọ kúnlẹ̀ síwájú ọba. Àwọn tí a dẹ̀ ń sọ yìí, àwọn náà ni ẹ̀sìn táwa gbé sórí yìí. Ṣáàrípa àti sùn àti sùn àsùnpìyè. Yes, òótọ́ ni wípé wọ́n fọ́ọ̀sì ẹ̀sìn ilé àwọn bàbá ńlá wa lórí ni. Mo ní àwọn àwòrán kan lọ́wọ́, wọ́n na àwọn bàbá ńlá bàbá wa, wọ́n nà wọ́n bí ẹni tó máa kú, èyí tó kú pọ̀ jù nínú wọn. Kí wọ́n tó sọ pé ó dáa, àwọn gba ẹ̀sìn yìí. Ṣùgbọ́n ojú ti là ń sìn, kí ló dé tá a dá ẹ̀sìn padà fẹ́lẹ́sìn? Oh my God. Ìbàjú ti dé, kí ló dé tá a dá ẹ̀sìn wọn padà fún wọn? Kí ló dé tá a embrace ẹ̀sìn tiwa? Àwa fọba jẹ tán, ọba máa wá sọ pé irọ́ o, wọn ò gbọ́dọ̀ ṣe òrìṣà mọ́ láàfin o, wọn ò gbọ́dọ̀ ṣorò mọ́ nínú ìlú o, gbogbo wa dẹ̀ dákẹ́ a sọ̀rọ̀. Ìgbà tó wá di pé àwọn ajínigbé lọ pa àwọn ọba, ìgbà yẹn la wá wà worried. Ó yẹ ká ti wà worried tipẹ́ o, ó yẹ ká ti wà worried tipẹ́. So ó yẹ ká padà sí drawing board tí àwọn olóyìnbó máa ń pè ní drawing board. Ká padà like tí mo ṣe sọ síwájú, àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti ń gbé ìgbésẹ̀, bọ́ ọba nìkan ò lè ṣe é. Òfin wa ò fàyè gba ọba fún àwọn nǹkan kan. Ní ọ̀dọ̀ àwọn English tó colonize wa, Prime Minister máa ń report fún Queen of England ni. Ó ń report fún King of England ni. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tí wá ń bí, ọba máa káwọ́ sẹ́yìn báyìí wájú chairman local government ni. Otherwise, wàá gba query láàárọ̀ ọjọ́ kejì. Tí chairman local government àti àwọn aṣèjọba bá dé, ọba máa dìde dúró ni. Tọ́ máa fi jókòó, tọ́ bá jókòó tán, lọba ṣẹ̀ṣẹ̀ máa wá jókòó. Tí sùn ní gbogbo ìgbà yẹn, ṣáàrí gbogbo yẹn ń gbà yẹn ni. Ìgbésẹ̀ wo la gbé ń gbà yẹn tó wá dìsìn, tàwa ń sọ pé kí la rí sí ètò ààbò, ètò kìíní kan. Àwọn ètò tó ti bàjẹ́ láti ilẹ̀. Àkọ́kọ́ ní láti bẹ̀rẹ̀ sí handle gbogbo yẹn. Àkọ́kọ́ ní láti mount pressure ní orí ìjọba pé kọ́kọ́ declare roles fún ọba nínú ìṣèlú. Kí ni wọ́n ń pè ní ìjọba? Ọjọ́ àwọn ọba. Ìgbà yẹn, ní ìgbà ìwáṣẹ̀, àwọn ọba máa ń lọ ṣèpàdé. Wọ́n máa ń lọ ṣèpàdé àjọ, wọ́n ń ṣe àjọ, wọ́n ń ṣe ìkójọpọ̀, àjọṣepọ̀, àjọ àwọn ọba, àjọ àwọn ọba, ìjọ àwọn ọba ló di ìjọba lénìí. Òun ló di ìjọba lénìí, but àwọn olóṣèlú ti jàgbà mọ́ wa lọ́wọ́ láyé ológun. Ìgbà yẹn ló yẹ ká ti bẹ̀rẹ̀. Tó bá fẹ́ ṣe ètò ààbò, ọba mélòó náà ń pè sí? Wọ́n á pe sójà, wọ́n á pe ọlọ́pàá, wọ́n á pe navy, wọ́n á pe custom, wọ́n á pe gbogbo àwọn elétò ààbò. Wọ́n jẹ́ àwọn tó ń wọṣọ náà máa pè. Ọba mélòó ló ń wà ń bẹ̀? Ọba ló dẹ̀ súnmọ́ community. Ọba ló mọ terrain ẹ̀. Tí mo ṣe wà yìí, mo ní over 140 something villages ní under mi. Tẹ́ bá ní kí n máa sọ orúkọ gbogbo ẹ̀ ń sìn, máa sọ fún yín. Mo máa ń gbé mọ́tò tí màá bẹ̀rẹ̀ sí rin gbogbo ibẹ̀ káàkiri, tí màá máa rìn káàkiri. Odò eléyìí nì, òkè kìíní nì, ìrókò yìí ló pa ààlà pẹ̀lú bíbáyé àti bíbáyé. Ọlọ́pàá mélòó ló lè ṣerú ẹ̀? Tí wàhálà bá wá dé, wá ní ọlọ́pàá wá,